Obesere Paramount Àkàndé fọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn fans Pasuma tí wọ́n àtáàkẹ́ ẹ̀ rí pé ó lágbára láàrin àwọn onífújì. Kí ló fa gbogbo ọ̀rọ̀ yìí? Kí ló sọnù fọ́nrán yìí nígbà tó ń kọrin lórí stage? Ẹ wò ó lóun launch ilé márùn-ún, òun ṣí ilé márùn-ún lẹ́ẹ̀kan ṣoṣo. Ó ní kò sólórin tó ṣerú ẹ̀ rí o, ẹ̀yin èèyàn wa. Ọ̀rọ̀ rèé o, ṣùgbọ́n wọ́n ní ọba aró kan pé ó insult pé ó wake-up náà máa ń pè é fún ìgbébò ló ti wá rówó tó fi ra property rẹpẹtẹ. Àwọn èèyàn pẹ̀lú ìbéèrè lóríṣiríṣi, àmọ́ ẹ gbọ́ bọ́rọ̀ ṣe jẹ́ gangan nínú fọ́nrán yìí. Ìdáhùn wo ló fún irú àwọn èèyàn bẹ́ẹ̀? Ọ̀rọ̀ wo ló fi ránṣẹ́ sí àwọn ọmọlẹ́yìn Pasuma, àwọn olólùfẹ́ Pasuma tí wọ́n ń ta sí roughly lórí ayélujára? Welcome to CrossBlog X TV. Remember to like, share, and follow us. Abikilẹ̀ ti rí. Mo sọ̀rọ̀ kan síta nísẹ̀yìn. Mo sọ pé mo ní mo fẹ́ ṣọjọ́ mi. Mo ní tó bá di ọjọ́ mi yẹn. Mo tún sọ pé máa ṣílé, máa fi ṣọjọ́ bí mi. Ohun tí ó ṣẹlẹ̀ rí nínú ayé mi ni mi ò ṣàṣọjọ́ bí rí. I jẹ́ first time in history. Látijọ́ tí wọ́n ti bí Alákàndé mi ò ṣàṣọjọ́ bí rí. Àkọ́kọ́ rèé o. Mo wá sọ pé bí mo ṣe máa ṣe. Mo máa ṣì pẹ̀ láwọn lé. Ilé márùn-ún. Ọwọ́ mélòó la fi ń jẹ bá? 5 kòńdó. Ọwọ́ márùn-ún. 1, 2, 3, 4, 5. Ojú ilẹ̀ fi máa sí o. Ojú yóò lẹ́ òfìrí. Ẹ̀yin onítùkùtù. Ẹ̀yin onísọ̀kúsọ. Ìṣọwọ́ oníwòtòwòtò. Wọ́n fẹ́ máa fẹnu bà wá níṣẹ́ jẹ́. Wọ́n sọ pé Paramount yẹn Àkàndé àgbákí. Wọ́n sọ pé kò níhùn kẹ́kẹ́. Tá a bá ń sọ gbogbo eléré. Wọ́n ní onípò rárá. Kò tiẹ̀ sí ní nọ́mbà 10 gbọ́ngàn. Mo dákẹ́ mo wò wọ́n. Nítorí pé àgbà tó bá lómi nínú ìyẹn kì í dùn. Èyí tí ó lómi nínú Alákàndé àlọ́ ló máa ń pariwo. Torí pé I'm a complete gentleman. Mi ò like stress. Anything stress. Mi ò like ẹni tèmi. Iṣẹ́ orin tèmi ṣáà ń ṣe.
owó ọlọ́run ọba ló gbé lé mi lọ́wọ́. ẹni mọ̀ mí délé alákàndé ẹni mọ̀ mí dáadáa tí wọ́n bá wò wá mi wọ́n á rí wípé iṣẹ́ orin tèmi ṣàhùn ṣe ó yàtọ̀ sí ìwà mi gédégbé àfi bí alákọ̀wé àmọ́ bó ṣe wọ lọ́wọ́n ọba ló máa ń ṣọ̀la mo dúpẹ́ fẹ́lẹ́dùnmáre iṣẹ́ orin tọ́lọ́hún tó gbélé mi lọ́wọ́ mi ò ṣáájọ òun lágbòlé olórin ni mo ti wá kíní ọ̀hún ó bẹ́ẹ̀ lẹ́jẹ̀ mi ní. Àkàndé mo dúpẹ́ ó ní January 28 a máa jayé a máa ṣọjọ́ bí gbogbo ìlà ṣàpè o ẹ̀yin tá a gbá láago àpè yìí ẹ̀yin tá a bá fi ìwé pè àpè yìí ẹ̀yin tá a rántí pè àpè yìí àmọ́ tẹ́ ẹ bá ti dé ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ sórí ìtànà bí máa má dùn Àkàndé aṣáájú tí iná ò ní bàjẹ́ o gbogbo wa lájọ máa kọ́lé gbogbo wa lájọ máa lọ́lá gbogbo wa là máa níláárí. ayé ń bí mi ò lọ́rọ̀ kan. lẹ́yìn ìtàn gbọ̀rọ̀gbọ̀rọ̀ lẹ́yìn ìtàn sẹ́nu kìrì bí àjágbé mu àdúrà làgbà gúdúgúdú kì í ṣẹgbẹ́ bàtà Àkàndé ni bàbá yìí. ayé ń bí mi ò lọ́rọ̀ kan. wọ́n sọ pé kí ló dé wọ́n ní párámẹ́ǹtì kí ló dé tẹ́ bínú tán ohun tí ó ṣẹlẹ̀ rí lágbòlé olórí òun ló ń tẹ̀lé fẹ́ ṣe àti ìró olórí tó máa lóun fẹ́ sílé ìsílé méjì. bẹ́ẹ̀ gbọ́ ọ̀rọ̀ rẹ o ẹ rí i pé nǹkan kì í. ọjọ́ kan ṣoṣo bèlè tàṣé márùn-ún lẹ́ẹ̀kan ṣó àwọn kan tún wá ń pariwo wọ́n ní párámáǹtì ṣé kìí ṣe pé ń bínú mo ní mi ò bínú mo fi ń gbẹ́lẹ́dùn márè ga ni àti wípé ọba mi Elédùmarè ó ti fòun ránṣẹ́ ó rán wòlíì sí mi ọlọ́run ó rán àfáà sí mi bàbá aláwo jẹ́ ẹ̀ṣẹ̀ yẹn wọ́n sọ pé ọlọ́run wọn bá ó ní gbogbo rẹ̀ tóun ṣe sẹ́yìn pátápátá eléyìí tí ń pariwo ó ní kí n jẹ́ ojú ó bẹ́ẹ̀ ó sọ pé nísẹ̀yìn ó sọ pé nísẹ̀yìn gbogbo rẹ̀ èyí tó ń bá ṣe pátá kí n máa pariwo fáyé kí n jẹ́ kí wọ́n mọ̀ o kì í jẹ́ kó mọ̀ bó ṣe ń lọ kí wọ́n mọ̀ bó ṣe ń lọ. lẹ́yìn ìtàn sọ̀tọ̀ kú lẹ́yìn ìtàn sẹ́nu kìrì bí àjágbé mu àdúrà làgbà gúdúgúdú kì í ṣẹgbẹ́ bàtà Àkàndé ni bàbá. ọlọ́run ọba ló ń ṣọlá ẹ̀ o kì í ṣe pé mo fi hùn ṣàkó kì í ṣe pé mo fi hùn dẹ̀mọ́ ọlọ́run ọba ló sọ pé kí n máa wí bẹ́ẹ̀ ẹ̀ kiri. ó ní láti wákàtí ọ̀wọ̀ yìí gbogbo rẹ̀ tóun bá a ṣe ó ní tóun bá ṣe fún mi àfi kí n pariwo ó
ní tí n bá pariwo òun ò ní ṣe mí wàláì tí n bá kúrò okùn mi kọ́ ọlọ́run ọba òun ló sọ bẹ́ẹ̀ ó rán àfáà sí mi ó rán wòlíì sí mi bàbá aláwọ̀ jẹ́ ẹ̀ṣẹ̀ yẹn wọ́n sọ pé kí ló dé gbogbo rẹ̀ tọ́lọ́run bá ṣe àfi kí n pariwo Àkàndé olóògbòjò máa bíá mo jọlá láìlá ìlàlá Muhammadu Rasulullah. kí ni wọ́n kò tí gbogbo sí kí ni wọ́n fìdí gbò tí sí ọ̀rọ̀ tó wọ́n bá ṣe tì ilẹ̀ ló gbé ilẹ̀ ọ̀rọ̀ tó wọ́n bá ṣe tì. mo jọlá láìlá ìlàlá Muhammadu Rasulullah. Muhammadu Rasulullah láìlá ìlànà èmi jọlá láìlá ìlàlá Muhammadu. Rasulullah. ẹ má gbàgbé ohun tí mo sọ pé tó bá dọjọ́ ọjọ́ yẹn January 28, 2025 tí mo fẹ́ ṣọjọ́ bí mi àti ilé márùn-ún lápapọ̀ kẹ́dẹ́ máa tún gbàgbé wípé lọ́jọ́ ọjọ́ yẹn gbogbo àwọn ẹlẹgbẹ́ lẹ́yìn mi àtàwọn fáǹsì mi kan Abbas mo fẹ́ fún wọn nílẹ̀ gbogbo wọn káríkárí àti pé tó bá tún dọjọ́ ọjọ́ yẹn ẹnìkan máa tún bẹ tí mo máa fún nílé olódìdí Paramount Àkàndé ẹ wo nínú gbogbo wa pátá. kí ni wọ́n wú kí ni wọ́n sọ kí ni wọ́n fojú tòótọ́ mú kí ni wọ́n fìdí gbòdì sí ọ̀rọ̀ tó bá ṣe tì ilẹ̀ ló gbé ilẹ̀. nínú gbogbo wa pátá. Paramount ìṣàlọ́gà nínú gbogbo wa gbogbo wa pátá. Àkàndé ní Paramount nínú gbogbo wa gbogbo wa pátá. ọba dùn ní Paramount nínú gbogbo wa gbogbo wa pátá. ẹ kúrò ojú ayé nínú gbogbo wa pátá. ẹ jẹ́ kó rí gbọ́ nínú gbogbo wa gbogbo wa pátá. àgbà kì í ṣàní Paramount nínú gbogbo wa gbọ́dá. ẹ lọ sọ fún wọn ọ̀gá ń bọ̀ ọ̀gá ń bọ̀. ẹ dúró dédé ọ̀gá ń bọ̀ ọ̀gá ń bọ̀ ẹ dúró ọ̀gá ń bọ̀ ọ̀gá ti dé o ọ̀gá ti dé. ọ̀gá ti dé ọ̀gá ti dé ó yá pàpà ti dé o. ìwọ lọ̀gá èmi lọ̀gá ẹni tó ń parọ́ fún ọba mọ̀ ẹni tó ń parọ́ mọ̀ lọ́kàn rẹ̀ ohun tó ń tán òun lọ́dún eégún ọmọ aláàgbà kábọ̀ àkàrà láti bí ọ̀gá ń bọ̀ ọ̀gá ń bọ̀ ẹ dúró dédé ọ̀gá ń bọ̀ ọ̀gá ń bọ̀ ẹ dúró bàbá ń bọ̀ o. ẹ lọ sọ fún wọn gúdúgúdú làlàkàndé o. ẹnìkan sọ̀tọ̀ fún sọ ẹnìkan sọ̀rọ̀ kọ̀rọ̀ ẹnìkan fẹnu fìrì bí àjágbé ewu àjùlọ́làgbà gúdúgúdú kì í ṣẹgbẹ́ díẹ̀ lára nǹkan Àkàndé tí ní àwọn bàbá sọ̀rọ̀ yìí. nígbà tí wọ́n rí fọ́nrán yìí níbi tí Obesere tí ó ti ń kọrin tó sì ń fọ̀rọ̀ ránṣẹ́ tó ń sọ gbogbo ìfẹ́ sílé márùn-ún Abíjọ Gloria Goriola Adéníyì ó ní sidophobia ìbẹ̀rùbojo bàbá oní Susanna congratulations in advance bàbá Fẹ́mi Abbey ní their papa without Obesere sidophobia so many Fuji artists won't be in existence at all please continue to display God's goodness abeg. Kaku Bello ní 100% support 100% support the idea. For a long time, you have never celebrated birthday or housewarming. We fans are very happy, grateful for your birthday at 60. I wish you birthday in advance. Oloye Taslim, when you are too much, Baba, you are too much. Wallahi, widows are there for you, always praying for you. You will not fall. You won't fall, inshallah. Ẹ̀rí pé àdúrà yẹn pọ̀ ó pọ̀ rẹpẹtẹ. Ẹja gbọ́ ilé lẹ́nu Babátúndé Táíwò Ṣálọ̀ wọ́n ní
Please sir, kindly work on your saxophonist. If possible, get a professional. Eleni Victor Oyegbile Oni Olobojo, one of the word. I like what God has directed you to do henceforth. You look out for image launderers on Twitter, Instagram, on the social media. Let them launder your image. You need them, Agbakin. I remember one time that I have to call your manager that why are you not on Twitter, Instagram? But I saw with time that you now came on Twitter. But they are not doing kò parí nǹkan tó sọ ń bẹ̀ yẹn ò lágbára àmọ́ idea is need bí àwọn kan ṣe máa ń sọ. Ẹgbọ́n nǹkan tí Akínbínú Olúṣọlá sọ ní congratulations papa, please why don't you play àlùjọ anymore? That's what we love you for all along. Ó ga o, àwọn èèyàn máa sọ̀rọ̀ ilé wa lágbára o. Adéwilé Olúṣọlá sold. Congratulations, Papa. May you have longevity and robustness. Why are you imitating K1 by singing his style? I believe you did not like him. All of you must unite as a cohesive entity. I recall attending your gig in the Mushi neighborhood around 1988 and 1989, when your music and performance were quite compelling. You and Pasuma used to associate very frequently and we recognize you both as friends. At that time, curate quality music and refrain from antagonizing others. Idowu Adewale ni it is you. Òyìnbó ìlágbára díẹ̀. It is you that show the way for the others, for them to know what is going on, and you are the man who set the pace in music industry, which others are following. Now at 60, let them know what is on ground. You are father of them all. Ẹ rí i pé nǹkan bẹ nípò àwọn èèyàn tí wọ́n fẹ́ sọ jáde nípa ara tí wọ́n dẹ̀ rí fọ́nrán yìí náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí jù sí comment section. Ẹ̀yin èèyàn wa kí lè rò ti yín náà? Drop comments and remember to like, share and follow. Thanks for watching. I love fún ìpolówó ọjà yẹ kó WhatsApp number page. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run, ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ, òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 475427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.